Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí 30 oṣù kẹsàn-án ọdún 2025. Ẹniọlá Sàlíù lorúkọ mi. Níṣe ni aáwọ̀ tó wà láàrin iléeṣẹ́ ìfọpo Dangote àti ẹgbẹ́ Pengassan tún le sí i o. Ẹgbẹ́ Pengassan ní òun kò mọ nǹkan kan nípa àṣẹ ilé-ẹjọ́ tó ní káwọn má lọ fún ìyanṣẹ́lódì. Ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress NLC ti dá sí ọ̀rọ̀ ọ̀hún. Gómìnà Sule àti Ndume ti pè fún ààbò tó dájú fún iléeṣẹ́ ìfọpo Dangote. Wọ́n ní dúkìá orílẹ̀-èdè yìí ni. Iléeṣẹ́ ààrẹ ti fi kòbákùngbé ọ̀rọ̀ ránṣẹ́ sí Goodluck Jonathan. Ó ní ẹ̀tọ́ Jonathan lábẹ́ òfin ni láti díje dupò, ṣùgbọ́n àwọn ọmọ Nàìjíríà ò ní gbàgbé ipa ìfàsẹ́yìn tí ìṣàkóso rẹ̀ látẹ̀yìnwá ṣe fún orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti wọ́gi lé ètò yanbí ológun fún ti àjọ̀dún àyájọ́ ọjọ́ òmìnira. Ìyanṣẹ́lódì tún rúgbó bọ̀ o, pẹ̀lú bí ẹgbẹ́ àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga ASUU ṣe kéde gbèdéke ọjọ́ 14 fún ìjọba àpapọ̀ láti mú àdéhùn tó wà láàrin wọn ṣẹ. Ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò ọdún 2026 ní ìlú Àbújá, Wike ti buwọ́lu Mike Alangu, ọmọ ẹgbẹ́ òṣèlú APC, gẹ́gẹ́ bí alága AMAC fún sáà ẹlẹ́ẹ̀kejì. Oníròyìn kan ní ilé-iṣẹ́ amóhùnmáwòrán Arise, Somtochukwu Maduagwu, ti jẹ́ Ọlọ́run nípè lẹ́yìn táwọn adigunjalè wọ ilé rẹ̀ ní Katampe l'Àbújá tí wọ́n sì ṣekú pa á. Ìròyìn eré ìdárayá. Ìrètí ti wà fún orílẹ̀-èdè wa Nàìjíríà báyìí pẹ̀lú bí àjọ FIFA ṣe yọ àmì 3 nínú àmì ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ ìgbádùn tí ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lorúkọ mi.